Bàbá onílé tuntun, latest landlord, tó bá tọ́ ọ̀gá rẹ̀ ìrọ̀lẹ́dẹ̀, latest landlord, ìyàwó latest landlord, latest landlord, Ijebuu, latest landlord, fún Muhammad Lọ́dọ̀. You're watching GboahTv. Kindly click on the subscribe button and the bell beside it so you get notified when we drop new videos. Atapika, èkó, ẹ̀dá ara abẹ́nú ẹ̀, bẹ́ẹ̀ni sùnkún ní ìlà ẹ̀rọ̀gà lẹ́ẹ̀dúgbọ́, ó ti ń bẹ̀ ẹ̀rọ̀gọ̀, ẹgbẹ́ máa lọ bọ́ lọ́dọ̀. Nígbà tí wọ́n bá ẹ̀rọ̀gọ̀, agbẹ́gbẹ́ ti ń bẹ̀ ẹ̀kọ́ ìtọ́ ọ̀dọ̀. Ọ̀gá ṣẹ̀dá ilé ẹ̀, ọ̀gá àbókí ìgbẹ̀gbẹ̀. Àbójú ìsẹ́ríà kò sí sí ẹni tí ó kù níbí. Àbójú ìsẹ́ríà bàbá àgbẹ̀rẹ̀kì rẹ̀ mọ́ṣọ́. Èèyàn tó gbá ọlọ́pàá mọ́ṣọ́. Èèyàn bẹ́ẹ̀ sí ní ẹlẹ́kì rẹ̀ mọ́ṣọ́. Èèyàn tó ṣáká ọmọ kàṣí. Ọ̀pọ̀ tí wọ́n tẹ̀ ẹ̀ ṣẹṣẹ́. Àkúdánù sí ẹ̀rọ ẹ̀ṣẹ́. Ọ̀gá. That one is our prayer for performance all the way from stage. Tí a bá ti ń gbọ́ nípa ọmọlé, ìjókòó ọmọlé, ó balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Aláàjì Bitcoin ló fi lélẹ̀ ibi táwọn lè yìí. Àléébá Jìgan Ìjẹ̀bú tá à ń jókòó sí gbogbo ẹ̀ fi sọ. Aláàjì máa ní èlò lẹ́fi ṣe fàájì lánàá 500 ní ẹ lọ fún wọn. Níbi tá a bá dé yìí sí orúkọ mi ò yí padà máa ń lé mi sọ́lá táyọ̀ ọmọ kàtẹ́ ike Ìjẹ̀bú olùkọ́sí àtọkọ tó sọ̀rọ̀ ní kọ̀ọ̀bẹ̀rẹ̀. Bí a ṣe ń bá program lọ́tà Aláàjì ń perform lọ́wọ́. Someone who has brought us a positive change into Nigerian music. We're talking about Fuji, to fi wọ gospel, to fi wọ juju. Alhaji Pasuma wonder, someone who has traveled internationally, locally. Tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa tí gbogbo ẹ̀ dùn. Mo fẹ́ fi àkókò yìí sọ fún wa wípé a ṣì wà ń bí lónìí all because of Alhaji Dr. Musiliu Akisoya. Akínlógún wá tì yí, Akínlógún má tà. We are not waiting for any intimidation. We are going live on direct. Which is my journey here. Incoming 2023.